ẹ̀yin èèyàn mi bó o ní o ṣé dáadáa lẹ wà. Ṣé ẹ ti gbọ́ wípé àwọn 5 ti kú nínú àwọn tí wọ́n kó wọnú igbó, nínú àwọn tí ajínigbé gbé? Ṣé ẹ ti gbọ́ pé 5 ti kú nínú wọn, including ìyàwó pásítọ̀ Ṣèyí Mákindé, bàbá Tinubu, ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọba, ẹ̀yin ìjòyè, ẹjẹ́ àfẹ́ padà Yorùbá run. Ọlọ́run ò ní gbà fún yín, Elédùmarè ò ní gbà fún yín, àwọn alálẹ̀dẹ̀ Yorùbá wọn ò ní gbà fún yín. Bàbá sọ Àyìndé sọ̀rọ̀, Àyìndé sọ̀rọ̀, Àdìsá sọ̀rọ̀, Àkànbí náà sọ̀rọ̀, ọmọlọ́dọ̀ sledgehammer. Ṣé rí gbogbo ọ̀tá kò máa ń bú Tinubu? Mo kí jàre ẹ̀yin ìyá mi tẹ̀kí mi. Over 10,000 guards, forest guard nísìn ní Tinubu ti deploy lọ sí Ọ̀yọ́, lọ sínú igbó Ọ̀yọ́. Ṣó yẹ kí àwọn bàbá wa kàn máa dúró kí nǹkan ṣe wá wọ́n tó gbégbèsè? Tó rà pariwo before now, ẹ má kí kíní ìṣẹ̀lẹ̀, ẹ má kí Abíọ́dún ìyá mi, àwọn lè kí mi nígbà 50. I love you jàre, gbẹ̀ntì ìyá mi ti ní kí gbẹ̀ntì ń kí mi, mo kí yín. Ẹ má kí kíní ìṣẹ̀lẹ̀, ẹ má kí kíní ìṣẹ̀lẹ̀, a dẹ̀ pariwo ṣùgbọ́n ẹ̀yin bàbá wa Ọlọ́run máa ṣàánú fún yín. Àgbàdo yẹ kó ṣẹlẹ̀ nísìn, Tinubu wá ń deploy, wọ́n deploy èrò rẹpẹtẹ. Gbogbo ọ̀rọ̀ tí Èkìtì sọ nípa àrólé wa 10-10 lánàá, òótọ́ ni gbogbo ẹ̀, òótọ́. Gbogbo tí Èkìtì sọ nípa àrólé 10-10, òótọ́ ni gbogbo ẹ̀. And tí bàbá Èkìtì bá tún fẹ́ wá sórí show yìí láti wá sọ̀rọ̀, I will allow bàbá Èkìtì láti sọ anything tó bá fẹ́ sọ. Àná tí bàbá Èkìtì ń sọ̀rọ̀ tí mo ń try láti máa cut bàbá Èkìtì, lẹ́gbẹ̀gbẹ́, tí mo ń short bàbá Èkìtì lẹ́gbẹ̀gbẹ́. Bàbá Èkìtì bá wá sórí péjì mi lénìí, lọ́la, lọ́tùnla, tó bá fẹ́ sọ̀rọ̀ àrólé bàbá 10-10, mo máa fún wọn ní ààyè, mo lè fún wọn ní 1 hour kan fi sọ̀rọ̀. Bàbá Èkìtì, ẹ gbà, ẹ sọ tó bá fẹ́ sọ. Those of you fighting for me on àrólé 10-10 video, that is few minutes ago, I saw your comment. I appreciate you. Mo dúpẹ́ lọ́wọ́ yín, because èyàn kì í ní igi lóko kó má mọ èso tó máa so. TikTok mo ti gbàgbé TikTok síbẹ̀. Èyàn kì í ní igi lóko kó má mọ èso tó máa so. Number 1, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ó yẹ kẹ́ mọ̀ wípé mo máa ń sọ wípé omi gbóná lẹ́jọ́, má jẹ́ kó dàjú ẹ̀. Tó bá mọ̀ pé mo máa ń sọ, ẹ bá mi kọ sí comment section. This is the legacy, one of the legacies that have been saving me, and I will continue to be on that legacy. Èmi ò kí ń dájọ́. Àwọn òbí mi kó tó kú gan, tó bá sọ fún wọn pé àwọn kan ṣẹlẹ̀ o, ayé làgbé wá dájọ́ báyìí, wọ́n máa ní kó sọ nǹkan míì. Tó bá ní kíní kan ṣẹlẹ̀ o, ayé làgbé bínú ó dá gbogbo bẹ̀rù, màmí á ní ìwà ẹ̀ ní ẹsẹ̀ gbígbẹ̀ yẹn, ìwà ẹ̀ ní. Tó bá ní mo dájọ́, people will say irọ́ ni, èmi ò kí ń dájọ́. So gbogbo tí bàbá Èkìtì sọ nípa àrólé 10-10 lórí péjì mi lánàá. Mo wà lórí show ọmọ olóríire. Mo wà lórí show, wàá rí mi sùn lórí show. So gbogbo ẹ̀ òótọ́ ni. Gbogbo nǹkan tí wọ́n sọ nípa àrólé 10-10. Ẹ má yà sọ́tún, ẹ má yà sọ́tún. Gbogbo tó lọ pé ó ṣe, gbogbo ẹ̀ ló ṣe.
Táwọn jagunjagun bá dúró sínú igbó, àwa janujanu náà, àwa lórí feed. Janujanu làwa. And I'm proud to be janujanu. Táwọn jagunjagun bá dúró sínú igbó, ẹ̀yin bá ní ti yá yín ẹ̀ ní kú. A máa ń rin àwọn ṣẹ́ǹkì ní Ògún gbọ́. Kàbíyèsí sí ìbẹ̀rẹ̀. Ọlọ́run ẹ ti ń jẹ mọ́sàlẹ̀ tètè tí kàbíyèsí bá bẹ̀rẹ̀, a máa ṣẹ́ǹkì yín. Lórí ilẹ̀ wa, a máa lé yín pa Ògún gbọ́. A máa lé yín jìnnà, ẹ̀yin báńdíìtì. A máa lé yín ẹsẹ̀ ya yín ò ní balẹ̀. Wọn ò bí yín kú. Wọn ò bí yín kú. Wọn ò bí yín re lórí ilẹ̀ Yorùbá. A máa lé yín tí yín máa yẹ̀ mọ́ wa lọ́wọ́. Adé orí ọ̀kín. Nígbà tí ọ̀rọ̀ olóyè àti Alhaji Wasiu Ayinde jáde, káwọn èèyàn bú Wasiu Ayinde, ṣé mo sọ fún yín. Orí péjì Yorùbáwùyí fi kọ́ mi ẹ̀. Tó bá ti lẹ́ẹ̀ni kinní kan lórí ètò Yorùbáwùyí, kí mi pé thank you. Èmi kọ́ ni mò ń sọ̀rọ̀, àwọn tó wà nínú mi tó ń sọ̀rọ̀, wọ́n ju èmi fún ara mi lọ. Nígbà yẹn mo sọ fún yín, Yorùbá ò kì í jà àjàdíjú. Olóyè Adéyẹmọ àti Alhaji Wasiu Ayinde wọn lè jà. Nígbà yẹn mo bọ́ta mo bẹ̀ Alhaji Wasiu Ayinde, àwọn èèyàn ń bú mi, kí má bẹ̀ báwo. Tó bá nífẹ̀ẹ́ ọmọ Wasiu Ayinde, Òṣùpá ti kọrin yẹn. Ó ní bí mo bá jà, bí mo bá jẹ̀bi, màmá mi á bá mi wí. Bí mo dẹ̀ jà, bí mo bá jàre, màmá mi á bá mi wí. Mo wá ní kí ló dé màmá tó fi máa ń bá mi wí. Ẹ má yẹ kí n lọ síbẹ̀ yẹn. Mo láìkì orin bíi, mo láìkì orin fẹ́ẹ̀kú jánujànu làwa. Àwa wà lórí kíní. Náà Wasiu Ayinde àti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ìṣàlẹ̀ rí papọ̀ yẹn. Ṣé inú yín dùn? Àtẹ̀tí ìwọ̀n ti ń fún wa ní gift. Kí lórúkọ ti yín? Tẹ́ẹ̀gì. Olórí skeleton. Ẹ ṣé olórí skeleton, thank you for your gift. Ẹ bá wa pa tap ká lè gbé yín sókè, mi fẹ́ pẹ́ lórí show ilẹ̀ tíṣú. Thank you olórí skeleton, thank you for the gift. So ṣé wàá kọ́ sọ̀rọ̀ àgọ́lé 10-10 àbí akọ́ni sọ̀rọ̀ bàbá mi Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Àdìsá ọmọ aládìkún, ọmọ Ìgbòho wọn rẹ̀. Ọlọ́run mo ṣáà láìkí ẹ̀ ni. Nígbà tí ìdẹ̀ máa jà olóyè tó bá rí show kó sẹ̀ǹdẹ̀ sí èmi àti yín máa jà. Ọlọ́run mo ti ń bínú báyìí. Ọlọ́run mọ̀ pé mo ti ń bínú. Mo kàn lè ikọ̀ kí mi mọ bẹ́ẹ̀ ṣe máa ń bínú délẹ̀ ni, ṣùgbọ́n mo ń bínú báyìí. Ganusi God bless ìyá mi aláì ìyàwó ìwọ̀n láìkì wáìnì tí bá ti wà lórí show báyìí ọmọ wáìnì mi èmi náà máa wọ iṣẹ́. Ọ̀rọ̀ sáà tí bàbá ilẹ̀ Èkìtì sọ ń pa àròlé 10-10 gbogbo ẹ̀ ó tọ́ ni gbogbo ẹ̀. Ẹ ká gbọ́rọ̀ lẹ́nu olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ìṣà aláìlè pa. Mi sì kí yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kúndé àsìkò yìí according to the time show yìí bàbá yín mú kí yín lẹ́ẹ̀kan sí. If you are coming across this page for the first time, Yorùbáwùyí lórúkọ mi, Ayélàgbé Àbẹ̀ní ni mo ń jẹ́. I am the one and only Akálólú of Yorùbá land, adáwọn ilẹ̀ Yorùbá, ọmọ tó jẹ ọmọ Ọ̀yọ́ lóye tí òpè méjì, Àbẹ̀ní ọmọ tí ò ṣe parọ́. Ẹni máa parọ́ ti wádìí federal government tó máa sáìn ló máa déwájú Olódùmarè. Mi ò kí ń Ọlọ́run lọ́fẹ̀ẹ́, ó lè kú bí 99 times yes tó wá padà wá sáyé kó wá di mẹ́túsẹ́là. Ẹni tẹ́ bá jẹ́jẹ́ ń dórí page for the first time, Akálólú ni mo máa ń kálólò gan. So if you are watching me, just pity me. Pity me. Akálólò ni mí. Mo kí ẹ ṣe ẹ̀yẹ kagbọ́ òlò ní olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Àwọn Fúlàní kan àwọn tẹ́rọ̀sì ń jiyàn bí ní Bàràpá ní wọ́n pààyàn wọ́n ṣe báyìí. Lóòótọ́ àwọn ti pa ọ̀rọ̀ bàtà yìí. Lóòótọ́ mi ò gbọ́ wọn ní oṣù ti gbé nǹkan ok ẹ jẹ́ kí n try kí n lọ bẹ̀ kí n gbé lọ àwọn bàbá tó wà ń bẹ̀ wọ́n lè lọ bẹ̀ gbogbo bá sọ fún mi pé ẹni tó wà ń bẹ̀ kò sí kọlù ní o kódà àmọ́ nǹkan ọlọ́pàá. Ẹ tẹ́ wa lórí TikTok ẹjọ́ ṣe ń gbọ́ àbí kí fi speaker sọ kí n kálọ̀ speaker. Ẹjọ́ èèyàn mi ṣe ń gbọ́ ohun olóyè ti lọlẹ̀ jù jàre ẹ̀dẹ̀ wá ń sọ̀rọ̀ bí ẹni pé wà lẹ́gbẹ̀ẹ́ màdàm kóra yín síwájú jàre. Ṣé ká lọ speaker ẹ̀yin èèyàn mi abẹ́ máa gbọ́ bẹ́ẹ̀ ṣé ká lọ speaker abẹ́ máa gbọ́ bẹ́ẹ̀. Ẹ dá mi lọ́nà àsìkò jàre ṣó ó dà bẹ́ẹ̀ àbí speaker ó dà bẹ́ẹ̀ speaker okay.
àwọn ẹgbẹ́ ní wọ́n mọ̀ fún mi bẹ́ẹ̀ àwọn Fúlàní kan tẹ̀rọ sí díẹ̀ nígbà Israel ló kọ́ àwọn ti pa ọ̀rọ̀ bàtà lóòótọ́ mi ò gbọ́ wọn ní oṣù tí gbé nǹkan ok ẹ jẹ́ kí n try kí n lọ bẹ̀ kí n gbé lọ àwọn ọba tó wà ń bẹ̀ lọ bẹ̀ tó bá sọ fún mi pé ẹni tó wà ń bẹ̀ kò sí kọlu mi o pé kódà àwọn ọlọ́pàá ó máa ń pa ọlọ́pàá tí ó sì ń kẹ́kẹ́ pọ̀ lọ́sẹ̀. Ó máa ń pa ọlọ́pàá. Àlọ́gbọ́n bá ló kẹ̀kẹ́ bàbá nígbà wọ́n jọ mọ̀ pé wọ́n lọ bí 5 million fún Sẹ́ríkì ẹ̀ fún ìtọ́rọ̀ mọ́ wọn. Ó lóun gbó lọ fún fúnra wọn ló tó gbọ́ wọn yẹn wá. Ẹ wá sẹ̀ gẹ́gẹ́ sí onígbò kí làwọn fẹ́ ṣe báwọn wá gbogbo ọlọ́pàá tí ń lè kọ́ sí. Bí táwọn adé ń bá sí pì sọ̀rọ̀ yóò pé àìjì ni. Lórí ilẹ̀ wa. Ẹ jẹ́ ká lè kó kúrò bí kí àlàáfíà lè wà nílùú wa. Mo fi hàn ní fake man ẹ̀sùn gbà tí ń fi pé ọjọ́ tí mo dá fún wọn pé ẹ̀kú ẹ̀mọ́ lọ bá wọn láti bá wọn sọ ó dẹ́sẹ̀ ó make sense ẹ̀yìn gbé nínú wa ń bí ẹ̀yìn jí wa gbé ẹ̀ ń pa wá ìwó tó mọ̀ kọ́ lọ dání mo bá wọn sọ̀rọ̀ mo sì yìnbọn lùmí mẹ́rin rẹ̀. wọ́n yìnbọn. wọ́n ti rí tó ṣẹ́ṣẹ́ yìí fún bí gbẹ́gbẹ́ àwọn tó wọ́n pọ̀ mẹ́rin rẹ̀ Fúlàní wọ́n á sọ fún àwọn ọmọ tó tẹ̀lé mọ́ bàbá ọmọ ọgbẹ́ fẹ́rẹ̀ kẹ́tọ́ ìbọn àtúgbà wọ́n sọ fẹ́ lórí ìdí sí kí wọ́n fi olóhùn sí kí fáwọn ìlú sátọ̀ pé mọ́ bínú tó ṣẹlẹ̀ pé àwọn ọmọ yẹn ọmọ ni wọ́n tó pè ní wọ́n fi ìbọn sí ìlú. Sẹ́ríkì sọ pé àwọn ọmọ yẹn ò mọ̀ ni wọ́n fi yìnbọn sí olóyè tó bá pé ọ̀tọ̀ olóyè jábọ́ tó fọ́ bí pọ̀pọ̀ ń jọ́ kínní àná ṣé bóyá wọ́n sọ fún àwọn ọmọ Yorùbá nìyẹn pé má bínú ẹ̀yin ọmọ Yorùbá má bínú Àdìsá ò ní ṣubú ara ò ní ṣubú ẹ̀mí ṣùgbọ́n à ń jà lọ́wọ́ Ọlọ́run olóyè wàláhì ìfọlọ́màgbọ́ mo ń bínú à ń jà lọ́wọ́ báyìí à ń jà kì í sọ̀rọ̀ orí afẹ́fẹ́ ṣùgbọ́n à ń jà lọ́wọ́. sọ pé kò sí nǹkan lọ́kàn pẹ̀lú ìgbàlódé adélé àwọn abá nípa ní o ṣe mọ̀ pé ọ̀rọ̀ òṣòro kankan mọ́ wọ́n lè ń pa ẹ̀ǹjìn ẹ̀ èmi lè wá bá yín ẹ̀yọ̀ wọn sí mi ó ti fi hàn pé ìrìntàn sọ pa yín ọ̀pá ẹ̀kúrò mi ìjọ tí mo dá fún yẹn kò ní yẹ o so àwọn gọ́ọ̀mẹ̀ntì tó wà mẹ́ngbà náà àtàwọn tó wà mẹ́ngbà náà àtàwọn tí ń bẹ́ẹ̀ náà tí wọ́n jọ wà mẹ́ngbà náà wọn fún ní support wọ́n tákù nǹkan tí mo ṣe kó tó gbé gbogbo alámọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn so ìyẹn lọ báyìí kó tó gbé Ọlọ́run lu àwọn bàbá wa láti bá ní pẹ̀sẹ̀ tó bá sọ̀rọ̀ bàbá Bọ́lá mẹ́rin tó ní gbogbo ìjọba ẹ̀mọ́ bọ́lé. àkọ́bí ọmọ lọ́dọ̀ ṣe ìjàmbá. ẹni mọ̀ fún àwọn ọ̀rẹ́ kájọ̀ káwọ́ gbéra kò mú sí. ẹni mọ̀ lè bọ́lé yẹn jà wọ́n tó máa ń ṣe nílé àdúgbò kí bàbá Tinubu wá ṣẹ̀tọ̀ ẹ̀ kò dáhùn pa ìwálé. ìgbà tí mo délé ń sìn mo ti lọ kó bí yẹn ọba àwọn sinmi ti ń bẹ mo pé gómìnà yẹn ó ra stand ìṣẹ́dẹ̀ yìí ó dẹ̀ ó support nǹkan tí mo gbé lọ gómìnà no ètò òdòdó àwọn òdòdó náà ní ìgbà tí mo sí nǹkan tí mo bá wọn sọ mi pé yes. àwọn àbí ajá sí ló lè léwu sí àwa la lè mọ àwa la mọ ní òdùwà àwa la lè ṣiṣẹ́ yẹn ó lè ní ká ara ti tẹ̀ dáhùn ká dẹ̀ fún òun káwọn dẹ ká fọ́ sọ ọkọ̀ ká òun pápá yẹn. now èyí tó ṣẹlẹ̀ níbà ẹ̀rù pé mo ti rí minister of defence kan fún mi láyè tó máa fún mi láyè mi sì gbéra mi ga tó máa fún mi láyè kí mi fèsì àwọn pípé kò ní wàhálà ẹ̀kẹ́. ó ṣe Àdìsá ọlọ́run tó ní ẹ̀mí mi gbọ́dọ̀ wọ́n sáré àwọn èèyàn mi tètè tètè wọn ti ṣe bọ́ra èmi ni wọ́n ní backup àwọn olóṣèlú kẹlẹ́gbẹ̀ẹ́ mi mo dẹ̀ ti sọ fún wọn pé táwọn olóṣèlú ti ń bẹ lẹ́yìn wọn bá stop èmi máa dárúkọ gbogbo wọn ẹnu rẹ̀ àwọn mẹ́sàn-án kan tí gbogbo àyẹ̀ máa gbọ́ àwọn olóṣèlú kan ń bẹ lẹ́yìn àwọn terrorists yẹn tó yẹ kí wọ́n fi lè tó ń fún wọn ní ammunition tó ń fún wọn lówó nǹkan tó ń ṣe fún Jonathan gbà yẹn wọn fẹ́ ṣe fún bàbá Tinubu ń sìn ẹgbẹ́ tó ní àwọn propaganda tó lọ́wọ́ wọ́n lè náà ti jí ẹgbẹ́ lókè akásá bẹ̀ yẹn o tí wọ́n jẹ́jẹ́ ní kankan gbé wọ́n ti ń pa ẹ̀ bẹ̀ yẹn o game ni politics ni because tí o bá jẹ́ politics nítòsí Ọ̀yọ́ ń bí wọ́n kún àwọn ọmọ lọ ẹ jẹ́ ká lọ bá wọn ẹni lò wáyé lò
èmi fúra mi lẹ́gbẹ̀ẹ́ láwọn tèmi pé àwọn máa lọ bẹ̀ wọ́n ní wọ́n yin bọ́ọ̀mù ẹ fi bọ́ọ̀mù yẹn lẹ̀ ṣé bá kọ́ fẹ́ yin bọ́ọ̀mù ẹ fi bọ́ọ̀mù lẹ̀ yes ẹ ti ya wèrè ẹ fi bọ́ọ̀mù la máa tẹ ṣé bá kọ́ fẹ́ yin bọ́ọ̀mù ẹ fi mi láyé fi mi lọ bẹ̀. ó yá àdìsá ìṣẹ̀lẹ̀. bàbá yá wọn ní àwọn Fúlàní sọ pé tí bá ṣe gìrìgìrì wọn máa pa gbogbo àwọn tó kù yẹn tá a bá rẹ̀ ṣe gìrìgìrì tó bá pa wọn làwọn àlejò wọn pa wọn. ẹ jọ ẹ bá wa like show yìí for the meantime ẹ bá wa fi ìṣẹ́jú kan tẹ fi ń wò wá lórí show ẹ bá wa fi like show yìí èèyàn tá a bá ṣe show téèyàn 10,000 bá wò ó máa ń rí ẹ kẹtórí èèyàn 300 nínú 10,000 láti tẹ̀tọ́n pop lórí show why kí ni ẹ̀ máa tí máa ṣe show kí ni ẹ̀ máa rún mi nínú I am telling you my mind now ó máa rún mi nínú kí ni àwọn èèyàn máa I don't know. Eléyìí ó lè má yẹ kí wọ́n ṣe show mọ́ because you don't even know maybe àwọn èèyàn like show tó ń ṣe àbí àwọn èèyàn like show tí ẹ bá like show mi tí bá ti ṣe show ẹ jẹ́ kí èèyàn 500 ló máa like show mi ẹ jẹ́ pé èèyàn 500 yẹn nìkan ló wò. If you're on my page and you don't like my show please don't watch my video. má force ara ẹ jẹ nǹkan tó o like. If you're on my page wo mo tan fan ede mo tó tó eléyìí tan AC and doing this and ẹ kàn jókòó ẹ máa wo ó wá ní kó tẹ máa like you me like here. So if you don't like my show má wulẹ̀ wo jẹ́ kí your 500 yìí wò kí wọ́n á rí 300 like àbí 400 like ó tẹ́ mi lọ́rùn kí èèyàn 10,000 wò kí wọ́n á rí 300 likes lọ. Ó wá ní kó tó máa ń dùn mọ́ yàn o èmi mo like ẹ gan. Okay, now. So, kò sí nǹkan lọ́kàn ìṣe bọ́ra èyí bí tèmi ni wọ́n ní backup àwọn olóṣèlú kan lẹ́gbẹ̀ẹ́ mo dẹ̀ ti sọ fún ọ pé táwọn olóṣèlú ti ń bẹ lẹ́yìn wọn bá stop èmi máa dárúkọ gbogbo wọn ẹnu rẹ̀ àwọn mẹ́sàn-án kan tí gbogbo àyẹ̀ máa gbọ́ àwọn olóṣèlú kan ń bẹ lẹ́yìn àwọn terrorists tó yẹ kí wọ́n fi lè tó ń fún wọn ní ammunition tó ń fún wọn lówó nǹkan tó ń ṣe fún Jonathan gbà yẹn àló ń pè mí náà ẹ jẹ́ ká gbọ́rọ̀ ẹ má pè fún fóònù tí mo fi ń pè. sọ pé kò sí nǹkan lọ sẹ́yìn ó lè ní ká ara ẹ̀ pẹ̀lú mọ̀ pé. hello. Yorùbá wòye ẹ̀ka lẹ́yà mi ṣé láìfù lẹ́wọ̀. láìfù ni mo wà sàn. ok rísì tí mo fi pè wọlé ni wípé mò ń fọ́lọ̀ yín lórí ọ̀rọ̀ tí bàbá Èkìtì sọ yẹn pé Almoruf àtakò lóye Sunday Igboho ó jẹ́ surprise fún mi pé ẹ sọ pé ẹ gbọ́ kò sẹ́ orí íńtánẹ́ẹ̀tì ni ó sọ pé ẹ̀mí olóyè ò gbé Almoruf ó sọ pé ẹ̀mí olóyè so definitely Almoruf is one of the chief Igboho enemy. Ó kò rí ṣe pé ó sọ sábẹ́ àwọn ó sọ pé ẹ̀mí olóyè ò gbé pé wọ́n sọ pé ó dá òkè nílẹ̀ ìrù ẹkùn pé ẹ̀mí olóyè ò gbé ó dárúkọ olóyè pé ẹ̀mí ẹ̀ ò gbé so kí la tún fẹ́ yẹ kó sọ. Ìyẹn ni mo ṣe pè pé kí eléyìí ó sọ̀rọ̀ kọ́mẹ̀tì máa pè sí kí gbogbo èèyàn gbọ́ Almoruf ó sọ sórí íńtánẹ́ẹ̀tì pé ẹ̀mí olóyè ò gbé pẹ̀lú ìwé ẹ̀kọ́ tó sọ pé òun dálẹ̀ pé kán pe gbá kán pe àwo kán pe ṣàbẹ̀ẹ́dẹ̀dẹ̀ gbogbo òwe tó ń pààyàn àti ọ̀rọ̀ tó ń fi sábẹ́ àwọn sọ yẹn kán pera wọn jọ kán ṣe gbá kán ṣàgbé ọba ìlú ẹ̀kẹ̀rẹ́ lóhùn ò bẹ́ẹ̀ anybody ṣe ó ti ń ṣẹlẹ̀ ń sìn ojú everybody ti rìn náà. Àdúrà táwa máa gbà fún olóyè ni pé kí ọwọ́ ọ̀tá kó má ká ọ̀gbẹ́ni yẹn kí ọwọ́ ọ̀tá
kí Ọlọ́run má fi ní ọ̀tá lọ́wọ́ kì í ṣe Ọ̀yọ́ wọn yẹn náà ti sọ pé wọ́n máa ti lọ sójú ogun wọ́n máa gba gbogbo nǹkan ara ẹ̀ jẹ́ so what are we. ẹ má bínú sá yẹ kí n play fídíò tí mo play tó ẹ má bínú mo dúpẹ́ lọ́wọ́ yín sá thank you sẹ́ mi ò gbọ́ ẹ̀jọ́ sọ iná ò dáa àwọn kan dẹ̀ tún kọ́ tí kọ́mẹ́ǹtì tó pa àwọn gbọ́ àwọn kan náà tó pa àwọn ò gbọ́ tó mi náà ò gbọ́. ó sọ. ọ̀rọ̀ kò sí nǹkan Tinubu ń sìn ẹ̀rí wọn tún ní àwọn propaganda tó lọ́wọ́ wọ́n lè náà ti jí ẹgbẹ́ lókè akásá bẹ́ẹ̀ yẹn o tí wọ́n jẹ́ nìkan kan gbé wọ́n ti ń pa ẹ̀ bẹ́ẹ̀ yẹn o léèmù ni politics ni because tí o bá jẹ́ politics nítòsí Ọ̀yọ́ ń bí wọ́n kún àwọn ọmọ lọ ẹ jẹ́ ká lọ bá wọn ẹni lò wáyé lò èmi fúra mi lẹ́gbẹ̀ẹ́ láwọn tèmi pé àwọn máa lọ bẹ̀ wọ́n ní wọ́n yin bọ́ọ̀mù ẹ fi bọ́ọ̀mù yẹn lẹ̀ ṣé báà náà fẹ́ yin bọ́ọ̀mù láwọn tó yẹ ṣe kó yẹ. yes. gbogbo èyí tẹ́ ẹ̀ sọ pé Sunday Igboho jáde ṣe ti gbọ́ wọ́n ní wọ́n yin bọ́ọ̀mù olóyè ní ẹ fi bọ́ọ̀mù lẹ̀ báà náà fẹ́ yin ẹ jẹ́ ká lọ wọ́n tó kọ́ àwọn ọmọ yẹn jìnnà ní olóyè tí sọ pé òun fẹ́ lọ gbà àwọn ọmọ yẹn ṣé ọkọ mo bírífẹ̀ lórí ṣó mi kíkọ́ tó kọ́ àwọn ọmọ yẹn wọgbó ní ọjọ́ tó ṣẹlẹ̀ gangan lolóyè ti gbé ìgbésẹ̀ láti lọ rescue àwọn pípù yẹn àwọn tíṣà yẹn ìjọ tó ṣẹlẹ̀ gangan lolóyè ti gbé ìgbésẹ̀ ṣùgbọ́n wọ́n ní bọ́ǹbù wà tó èmi pé lóyè gbogbo ọ̀kọ́ lèmi máa ń sọ when it happened I'm like ọ̀gá kí ló fẹ́ ṣẹlẹ̀ gbọdọgbọdọgbọdọgbọdọ àìná pé àwọn èèyàn wà nílẹ̀ wàhálà wọn ò ní lọ Ògún gbọ́ mo mọ̀ pé àwọn èèyàn wà nílẹ̀ ṣùgbọ́n alára òròhun onítọ̀hún kù àìsùn kù àìwo kálukú ló ní tiẹ̀ lára níbi tó ti Ṣèyí Mákindé òfò èèyàn ò níṣẹ́ lómìn láyé ń bí ṣe bí gbogbo yín pátá nìmọ́lá bámúbámú ẹni tílẹ̀ mọ́ bá ní bàrá òkìlẹ̀ ń pọ́nlé. ṣé ẹ ti gbọ́ lẹ́nu olóyè ṣé ẹ ti gbọ́ pé ẹjẹ́ àlọ́ gbà wọ́n lẹ̀kan tó kó wọn jìnnà bẹ́ẹ̀ tí wọ́n ní kán máa lọ wọ́n ní ẹ máa lọ Ọlọ́run á ṣàánú wa Ọlọ́run ló máa ṣàánú wa. èyí tó ṣẹlẹ̀ bíbà wọ́n ní wọ́n yin bọ́ọ̀mù ẹ fi bọ́ọ̀mù yẹn lẹ̀ ṣé báà náà fẹ́ yin bọ́ọ̀mù láwọn tó yẹ ṣe kó yẹ. yes ṣé báà náà fẹ́ yin bọ́ọ̀mù ẹ jẹ́ káwa lọ bẹ̀ ẹ fi mi láyé fi mi lọ bẹ̀. bàbá yá wọ́n ní àwọn Fúlàní àṣọ pé tí bá wọ́n máa pa àwọn ọmọ tó kù yẹn tá a bá rẹ̀ ṣe ìgbìyànjú tó bá pa wọ́n làwọn ẹ̀jẹ̀ kan pa wọ́n. ok now no problem. Èmi mọ̀ pé wọ́n fẹ́ fi mọ̀ fi wá gbá géèmù politics ni. Ẹ̀yin bàbá ayé ọ̀dọ́ yẹn ẹ̀yin lè máa múra torí ọjọ́ ọ̀la àwọn tó ń bọ̀. Ẹ̀yin lẹ́ lọ́la. Ẹ̀yin kẹ́ mọ̀ pé ohun tó ń ṣe yẹn géèmù ni. Géèmù òṣèlú ni. Kí ẹ sọ fún mi pé agbára Nàìjíríà ò ká tẹ́rọ́rìsì tó mẹ́nu gbó. Okay now. Wọ́n sọ fún mi ṣe pé gbogbo terrorist wa abẹ gbogbo forest wa ń bíbà pé àwọn ọ̀fẹ́ rí àti Yorùbá lọ́wọ́ ànúgbó ni o àti Fúlàní àti Ìgbò ẹlé wọn káwọn wá dúró lè wà mẹ́ wọ́n kó bọ́ǹbù wọn yẹn lọ. ẹ máa bọ̀ wá pẹ̀lú bọ́ǹbù. because àwa la níbẹ̀ àwa la mọ̀nà tó wọ̀ bẹ̀ ìbọn ẹ̀yìn tẹ̀ ń gbé lọ́wọ́ tẹ́ ẹ̀ ń bẹ̀rù àwa tẹ̀ ń bá wa bà yín wọ́n máa kúrò ń bẹ̀ easily èmi ò lè gbé lówó. Mo ní mo sọ ní dára tí nígbà láwọn tí mo ṣe omi kí n fún nígbà kí n fún ní kóló kí n bu bí báyìí. Dìgbà wo gómìnà mọ̀ pé mo lè support nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn wáyé tí ò náà ní sí mi wáyé tí ò fàyè gbà mí kí wọ́n rẹ̀. wáyé tí ò fàyè gbà olóyè. Gómìnà tó wà ń bẹ̀rẹ̀ ó mọ̀ pé mo nípa tí mo lè kó lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn. Okay, mo arrange ìlú ẹkùn security network. Federal government gbà mí láyè. Bí mo ṣe announce kí nìyẹn, federal government gbà mí láyè. State government sọ pé any security kẹta ò gbọdọ̀ gbégbèsè kọjá òun. Ẹ̀yin tẹ́ ẹ bú Tinubu ṣe ń gbọ́, ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ bú Tinubu ṣe ń gbọ́. Ẹ̀yin Ògbómọ̀ṣọ́ rẹ̀ yẹ. Wọ́n wà ń bẹ wọ́n jiyàn gbé wọ́n sórí ìdíkà mọ
àwọn tó dẹ̀ jí ẹ̀jẹ̀ àwọn àlejò bá wọn kájọ jà sórí ìdíkà sẹ́yìn mọ́tò dẹ̀ bọ̀ ó mọ̀ ní pé mo tún lọ́wọ́ o tó ṣe é ẹ̀ wọ́n ti wá ọmọ tó ṣẹlẹ̀ nílé yìí ó ní mò ń takò gọ́ọ̀mẹ̀ntì nígbà tó bá rẹ̀ gbogbo àmọ́ tó dùn mí yọdún márùn lẹ́yìn ìgbẹ́ tí wọ́n dẹ́dẹ́ lọ́mọ mo níyàwó béèyàn bá tiẹ̀ ṣe àwọn mọ̀mọ́ fàyàn sòkòtò àti ìyàwó sọ̀rọ̀ ìyàwó ṣé wọ́n fẹ́ jí wọ̀ táwọn fẹ́ jí mi gbé. ó ṣe. èmi nìkan ẹ̀ lè jí mi gbé èmi tí wọ́n tó ń rìn tí wọ́n kẹ́rù kú lẹ́yìn èmi nìkan ẹ̀ lè dá mi jí gbé ohun tí wọ́n fẹ́ yìn ń bẹ lọ́ọ̀ tèmi náà tó fẹ́ fi jí mi gbé. ṣé dọ́ọ̀gì tí wọ́n mú lọ rò pé èmi lè mọ́ mu dọ́ọ̀gì ojú mi pé jù tẹ lọ. Shishi. Then àwọn ọmọ mi ò sí ń bí tẹ́fẹ́ jí gbé. Shishi dey our head. We get shishi for head. We no dey smoke, we no dey drink. But àwọn tí wọn ò lẹ́nu tó lè secure wọn wá ìtẹ́ ẹ̀jẹ̀ káwa paralẹ̀ káwọn gbó tí wọ́n kájọ jà. Igbó wa fi kéèyàn mọ bọ̀ láti Ìbàdàn ṣé kò kọ́kẹ́rẹ́ mọ́ balẹ̀ kéèyàn mọ lọ láti Ìbàdàn lọ sí Èkìtì kẹ́mi lọ́mọ sí pèpèpè. Gbogbo géèmù tó ń gbà yìí nísìnyí èmi mọ̀ dájú lọ́hùn pé géèmù òṣèlú ni àwa dẹ̀rí aláti corporate igi yóò da ayọ́ náà tọ̀wọ́n ọ̀dà ayọ́ sọnù kò lè jọ́ ìrìnjì náà ẹ wo dúró tí wọ́n ti sọ pé Nàìjíríà ọ̀dà tàbí tó ti dà gbèsè náà ni àmọ́ fọdún yìí ní ṣé ìjọba Buhari dà Buhari bá dọ́là ní $160 ó fi dọ́là lẹ̀ ní $900 ọba epo ní 64 naira ó fi kólẹ̀ ní sẹ́bẹ̀yà 70 àbẹ̀bí wọn bọ́ fi ilẹ̀ ní $800 àbí 700 kan ló fi kólẹ̀ lọ. ọ̀ṣọ́dà ó sì lọ́dún mẹ́jọ láàrin ibi àtẹ̀yìn nígbà tí Buhari sọdún mẹ́jọ ẹ̀ ta ló ṣe protest north. ta ló ṣe protest north. nígbà tó ṣe ensas Èkó ilẹ̀ Yorùbá ń bí àti ilẹ̀ Ìgbò ló mọ̀. ọ̀pọ̀lọpọ̀. Buhari lò 8 years òwúlò. So now, I want to expect me to get most of the time on one of my give me support here. If I tap Tinubu, almost on major tenor. If you never say, you lost to be a carry, or Mokalaka. Oh, why didn't you call a palupin? You money. If you divine that way, we will give more than bad and have more power. Now, I'm almost to pay or follow it down. I don't want to come like it. Okay, I just stop. Say to my time. Ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún yín ara sẹ́yìn lẹ́yìn sí ìjẹta tó náà kẹfẹ́ fún ajọ́ lọ́mọ dàlú tẹ́tàrí blọọ̀kì wọn fẹ́ fọwọ́ ìgbọ́ ìwọ́n bò kọ́ yín jẹ́ wọ́n fẹ́ fún wọn mọ́ra wọn nìyẹn àwọn tí ológun bàdà tó ń pọ̀ àwọn ológun lẹ́kọ̀ọ́ yẹn ológun bẹ́ẹ̀ kankan ohun tí wọ́n jẹ náà wà tájẹ làwọn ló kọ́ wọn wọ́n fẹ́ fa àwọn ọmọ à ń ṣe human rights lórí irọ́ àpò wọn náà ń dùn tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì kásùn ká jí tẹ̀sùn sẹ́ni fọ́nà $20,000 ẹ̀dílẹ́ni jíjà fún ẹ̀kún. àmọ́ àwọn tó sọ tẹ́lẹ̀ fún ọ̀pá tètè dìbẹ́ẹ̀dì pé ẹ̀fẹ́ wà láti máa bò ó pé jẹ́ ọmọ ìdá tó ń wá kó sábẹ́ ẹ̀rọ orúkọ wọn olórúkọ náà máa gbé sí ọ̀tọ̀ lọ ẹ̀mí ó máa ń fi ìṣẹ̀lẹ̀ bá wa ọmọ wa làwọn yìí ẹ jẹ́ ká síbẹ̀ kí gọ́ọ̀mẹ̀ntì lè support láti release wọn lẹ́yìn bá wa àwọn bá máìndì tí wọn pé ká lé Tinubu lọ ká fọ pásádàrú ká lè kó àníyànjá ká support wọn fẹ́ kó sábẹ́ wàhálà yẹn sọlọ níjọba jẹ fún ìjọ dẹni tí ẹni ṣiṣẹ láéláé owó ẹlẹ́dì pẹ́sẹ̀ ẹlẹ́dì gọ́ọ̀nà lórílẹ̀-èdè wa táwọn tó pẹ́sẹ̀ rí pé ńgbà táwọn ọ̀dọ́ tẹ́lẹ̀ níwà òkè mo ṣe máa rí ìyẹn lágbára náà òkè òkúndé ìjọ níwá ọmọ ẹ̀sìn ìjọ níwá ìpínlẹ̀ wọn níbàjẹ́ orílẹ̀-èdè Nàìjíríà náà níbàjẹ́ ìgbọ̀ngàn yóò níbàjẹ́ Ọlọ́run ní jẹ́gà kú ẹ̀dí bọ́ wáyé iṣẹ́ tó tí ìgbà ìpẹ́ ẹ̀ bá lẹ́mìí kò easy tẹ bá ní kò kàn yín iṣẹ́ àwọn ọmọ iná jí gbé bọ́ ẹ̀wọ́ yẹn dídé pé kí láwá jẹ́ pẹ́sẹ̀ntì ìgbà jẹ́ 20 ẹ̀yìn ọ̀fún káàní lọ sympathy pé káàkiri bá wọn sọ̀rọ̀ náà ní ọ̀rọ̀ tí ń sì ọmọ mú nǹkan mú ọ̀rọ̀ tí ń wé ó níwé gan ju anything tó sọ fi ẹ̀yìn ọ̀dọ́ rẹ̀ ẹ̀yìn Nàìjíríà lérè tẹ bá spark nísìn gbogbo Nàìjíríà gbogbo ẹ̀ máa lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ẹ̀ máa stop ni tẹ bá fẹ́ kí ló dàrú sí ìṣẹ́jú kan náà ni ohun tẹ́yìn bá sọ wọ́n àwọn yàrá gbọ́ ju tí wọ́n bá sọ lọ but nǹkan tẹ́mi mọ́ ọ̀nà kan wá ní pé gbogbo nǹkan tó bá ṣe láyé ìkànnì ìjọba tó bá ṣe dáadáa ayé máa tọ́ ń pa ẹ̀ ń pariwo pé federal government ò ṣe dáadáa ṣé state government kẹ́ ṣe dáadáa ṣé Tinubu ní kọ́ wá wáyé ṣe security mi wà ṣé kí lẹ́nu bá security put fún
gbogbo state nígbà security phone kí lè dé ṣe kí ni security phone táwọn government ń gbà ní state wọn kí ni wọ́n fi ń ṣe tàlẹ́ kó fún God bless you my brother security phone kí ìjọba tí wàá ṣẹlẹ̀ sí ẹ̀wọ̀n pé federal ni ìwọ tó ń jẹ gọ́fúnà owó tẹ̀ ń gba ìfira private jet state ò dé ní tiẹ̀ ẹ̀ẹ́dẹ̀rẹ̀ àpẹẹsí pé ẹ̀rọ àpẹ state ló ní o fúnra family ìjọba tó lọ́tẹ́ máa gbé lọ ní o security phone tí state government ń gbà kí ló fi ń ṣe ṣé ọlọ́pàá lè ń kó fún ni àbí DSS àbí sọ́jà àbí civil defence àbí tá lè ń kó fún àbá fìgìláńtì àbáwọn kílẹ̀ ń pa àwọn tẹ̀ kó lọ gbó tẹ̀ ń ta àwọn yẹn jẹ àbámọ̀ tẹ́kùn àgbẹ̀ gẹ́gẹ́ ń pa àwọn lọ́wọ́ dà ẹ̀ ń gbé sílẹ̀ fáwọn ẹ lọ máa ọmọ tí wọ́n pa yunifásitì ẹ̀kọ́ àwọn àmọ̀tẹ́kùn sí wọn lọ́rùn tí wọ́n sọ́nù gbó káwọn lọ yìnbọn àwọn yóò lè sọ fún pé tó jáde yunifásitì mo parí pólì ibi ìmọ̀wọ́ yẹn fi mílẹ̀ wọ́n ṣàṣìṣe wọ́n dẹ̀ jẹun. Ṣé tí understand security for tí federal government ń gbé fún ẹ̀yìn ń bò lẹ́ ń kó tẹ̀ file because o tẹ̀ ń file file pé state governor ní bí governor kọ̀ọ̀kan yẹn kó secure state ẹ̀. Exactly ẹlẹ́yìn ní number one state wá ń bí pé ẹ̀yin lẹ́nu sọ pé kán lọ pa á mọ́lé lóru tẹ̀sí lè sọ pé kán fi wálẹ̀ ok now kí ló dé tẹ̀ owó security for tẹ̀yìn ń gbà yẹn kí lẹ́yìn fi ń ṣe. wọ́n fi ń gbọ́ lóṣó. ẹ̀ ń kó sápò ara yín ni bẹ́ẹ̀ bá kó sápò ara yín kí ló ń jí wa gbé fún kí ni irúfẹ́ mo wá lóko láti ṣèjọ́ yẹ ẹ̀yin gómìnà lẹ kó fún ọlọ́pàá lówó dáadáa kọ̀rọ̀ kọ̀ sí wọn ń dì ó fún wọn ní iṣẹ́ tó dáa ó fún wọn lówó gidi ó fún sọ́jà kó ṣe ọ̀dẹ̀ fún sọ́jà kó fún sọ́jà fún sọ́jà ń fẹ́ fún rédíẹ̀sì fún tí ń fẹ́ iṣẹ́ kan lè ṣe wá. bóyá máa parọ́ mọ́ fẹ́dúrà irọ́ lè ń pa àwọn nìkan náà ló yà kó tẹ́ bá dé fún bẹ̀tọ̀ òkú náà lè padà ṣe kẹ́yìn ayé yín. àṣẹ. àlùbákan tó lọ ń pèlè lọ́wọ́. ẹni wà lára nà. bẹ́ẹ̀ lọ ọlọ́run ìjọba jẹ fún mi tó gbogbo nǹkan kọ́ ni ká máa pariwo fún fẹ́dúrà stéètì gan olè ni wọ́n. jàgùdà pálí ni wọ́n bàrà wò bá ń sá. owó tó ń gbà lọ fẹ́dúrà kí wọ́n fi ń ṣe. bá ń sá bàrà wò. owó security fò tó ń gbà kí wọ́n fi ń ṣe. bàrà wò bá ń sá. àti ṣiṣẹ́ pé mo ti ṣiṣẹ́ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì tó pọ̀ lóríṣiríṣi náà ó yé mi tán. mo wà pẹ̀lú bàbá mi Olúbàdàn yóò tẹ̀ ìjà gbádùn ìjọba yẹn ọmọ bó ṣe ń lọ. ọmọ olè. ṣé tí wọ́n bá ń kẹ́ tí mo mí mo ti ṣiṣẹ́ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì tó pọ̀ tí mo wà pẹ̀lú wọn. security fò tí fẹ́ràn wọn ní kó fún yín dẹ̀ ń kó billions of naira mo lẹ́ kó sí. billions. ta lẹ́ ń fún ìyẹlẹ́kẹ́ bí wọn ẹ̀ bá mi bí wọn tọ́lá yìí lè bí wọn ẹ̀yẹ bẹ́ẹ̀ mi bí wọn pé owó tí federal government ń fún sìgá abẹ́ ẹ̀gbà kẹsọ́ fún wa pé federal government fún ní security fò tí kàtà o kẹsọ́ káwọn abì federal pé ẹ̀ wọ́n lè fún wọn ẹ̀yìn dẹ̀ lè fún wọn ó kẹta ní ká bí ọlọ́run ìjọba ìjọba gbogbo yín ìjọ òní tì yín gbogbo nǹkan náà mo fi kẹ́kọ̀ọ́ ni ẹgbẹ́ jẹ́ student wa wà ń bẹ̀ wọ́n lè kọ́ yìí lẹ́yìn náà bá dé bẹ̀ ẹ̀sìn ìdíjú bá ti tàwọn ẹsẹ̀ bọ́lá bá jẹ́ ẹ̀sìn president lọ́la ẹ mọ̀ pé àwọn tẹ́ bá fi sípò gómìnà àwọn tí ò ní ya oríire tẹ́ lè control tí wọ́n lè ṣe ààbò fún state kọ̀ọ̀kan tẹ́ ṣe president lé lórí àwọn nìkan ẹ̀mọ́ fi bẹ́ẹ̀. for example nígbà tí fáwọn ṣe gómìnà lógún ní Èkìtì state tí nǹkan báyìí ṣẹlẹ̀ ọwọ́ ní gbogbo rẹ̀ rí. gbogbo ẹsẹ̀ wẹ̀ lónìí. báwo ṣe wọnú gbó fúnra ẹ̀ gọ́ọ̀mẹ̀ báwo ṣe bọ́ọ̀lẹ̀ fúnra ẹ̀ ẹ tó bá rí tó bá rántí gbà yẹn gọ́ọ̀mẹ̀ báwo ṣe lead team wọnú gbó fúnra ẹ̀ àti gọ́ọ̀nà ọ wá give order ó ní kí jí òsè olólẹ́gbẹ̀ẹ́ òun bí kí kọ́ńsẹ́nà tó ń bí ó pè dà òun gẹ́gẹ́ lòun dóyìí tí mọ̀lú rẹ̀ mọ̀ pa wọn gbogbo ẹsẹ̀ fẹ́mi kò tó de president ó lóun ní àti ó ní because òun gba security post òun dẹ̀ gbọ́dọ̀ sàfẹ́ fáwọn tó dìbò fóun ní máa fi ṣe kó wà nìyẹn láti gbà yẹn gọ́ọ̀mẹ̀ wo láti tó fún sí gbogbo ìrọ̀ ọba ẹ̀ àwọn náà tí wá sọ di business náà mọ̀ ní wọ́n jẹ́ àwọn ìpọ́njì ẹ̀gbẹ́ lu àwọn ọmọ ọlọ́gbọ́ ńláńláńlá wa àwọn lè di gẹ́lẹ́kẹ́jẹ́ àwọn lè di lórí irọ́ sọ́nà ìjọba ìjẹ fún yóò gbogbo ẹ̀dẹ̀ bá dẹ́kù lọ́la ẹ̀kọ́ mi rẹ̀ láti mú báyìí kẹ máa rẹ̀ tẹ̀ dáhùn ẹ̀ ń dábàá fi sípò kan agbẹ́ta mọ̀ pé kò lè jà ẹ̀sẹ̀ yà. wọ́n ní ọ̀dọ̀ àbàlá tí máa ń gbá ọgbọ́n sí ìṣojú ọ̀kẹ́rẹ́sì ọ̀rọ̀ àgbọ̀ nǹkan tẹ̀ sọ. mo kọ́gbọ́n orí mi bèmí ò kàwé o àdìsá ò kọ́gbọ́n orí ẹ bìwọ́ ò kàwé
ìwé ọ̀tọ̀ ọgbọ̀n orí màá ló jẹ́ bàbá Májàsọ́lá. Ìwé ọ̀tọ̀ ọgbọ̀n orí màá ló jẹ́ bàbá Májàsọ́lá. Ó kọ́gbọ̀n orí ẹ Àdìsá, ó kọ́gbọ̀n orí ẹ bíwọ́ ò kàwé o. Ẹ jọ pòfẹ́sọ̀ wo ló tún ju eléyìí lọ? In fact, Àdìsá, you are a true good leader. The best of the best ní Àdìsá. Ọmọ Aládìkún, mo gbé fún ẹ. God bless Ìgbòho Òòṣà. Ó tún àwọn nọ́ọ̀sì ni wọ́n lọ sọ́dọ̀ ẹ̀ yìí, àwọn school ló tún lecture. Ẹ wo ọ̀rọ̀ tí Sunday Ìgbòho sọ. Now Àtíkù ti wá bọ́ta, Àtíkù aid. Ó ní kí wọ́n lọ invite káwọn DSS tí wọ́n lọ invite Sunday Ìgbòho lórí ọ̀rọ̀ tó sọ yẹn. Àtíkù ó máa ṣòfò ni. Ọlọ́run, bóyá ọ̀rọ̀ kọ́ ọ, bóyá ẹ tó kọ́ nínú yín kò ní gbádùn, àbẹ́ ẹ ti ya wèrè ni. Ìjọ tí àwọn ọmọ yín ti ń pa wá, ẹ lọ invite àwọn ọmọ yín, àwọn tó kọ́ àwọn èèyàn wọgbó, tí wọ́n kọ́ àwọn èèyàn wọgbó nílẹ̀ wa, ẹ lọ invite wọn. Àtíkù ní kó lọ invite Sunday Ìgbòho. Wèrèrè o, ẹ bá mi kọ Àtíkù wèrèrè o. Àtíkù mà ti ya wèrè. Àwọn tí wọ́n kó wọgbó nígbà wòyàn 5 ti kú o. Àtíkù wèrèrè o. Máa rí o. Irú kí lèyí Olódùmarè? Márùn-ún nínú àwọn ọmọ ìjọ ECWA tí wọ́n jí gbé ní Kwara ti kú sákàtà àwọn ajínigbé. 5 ti kú. Ìròyìn tó ń jáde lásìkò yìí láti ibùdó àwọn ajínigbé nínú igbó kìjikìji tí wọ́n fi ṣe àhámọ́ fáwọn tí wọ́n jí gbé nípìnlẹ̀ Kwara kì í ṣe ìròyìn tó dáa rárá. Ìròyìn ìbànújẹ́ gbáà ni, pẹ̀lú bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ pé ìyàwó pásítọ̀ ṣọ́ọ̀ṣì ECWA kan àtàwọn ọmọ ìjọ bíi 4 tí wọ́n wà lára àwọn tí jàǹdùkú agbébọn lọ jí gbé láìpẹ́ yìí ti kú sákàtà àwọn ajínigbé náà. Wọ́n ní níṣe ni wọ́n fi ìyà, ìṣẹ́ òun ebi pa wọn lórí títí tí wọ́n fi kú. Bó tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó tí ì lè sọ húlẹ̀húlẹ̀ nípa ikú àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n kàgbákò àwọn ajínigbé yìí. Akọ̀ròyìn Sahara Reporters fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀kan nínú àwọn tí wọ́n jí gbé náà lórí kó yọ lákàtà àwọn ajínigbé náà lọ́nà ìyanu lẹ́yìn tí wọ́n ti lo nǹkan bí oṣù 3 níbẹ̀ láìsí ọ̀nà àbáyọ nítorí wọn kò rí owó ìtúsílẹ̀ táwọn ajínigbé náà ń béèrè fún san. Lẹ́yìn tí ẹni ọ̀hún forí jágbó láti igbó kan sí òmíì pẹ̀lú ìbẹ̀rùbojo àti ìpayà, lọ́lọ́run bá ṣe tó jàjà ríbi já sí gbangba tó sì sá mọ́ àwọn ajínigbé náà lọ́wọ́. Ṣé kò sẹ́ni tó mọ ìdí awo àfi ẹni tí wọ́n bá mú wọ̀gbàlẹ̀? Ẹni orí kó yọ yìí ló wá ṣèròyìn ohun tó ṣẹlẹ̀ lásìkò tó fi wà lákàtà àwọn agbébọn náà. Ó ní 5 lára àwọn tí wọ́n jí gbé nínú ṣọ́ọ̀ṣì Evangelical Church Winning Hall ECWA tó wà ní Òmùgo lágbègbè ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara ni wọ́n ti kú kóhun tó rọ́nà kúrò láàrin wọn. Ẹni yìí tún fìdí rẹ̀ múlẹ̀ pé ó jọ pé àwọn mọ̀lẹ́bí ẹni téèyàn wọn kú wọ̀nyí ti gbọ́ nípa rẹ̀. Òjíṣẹ́ Ọlọ́run ìjọ ECWA náà, pásítọ̀ Ọmọlé, ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí ìyàwó rẹ̀ lákọlò àwọn ajínigbé. Wọ́n sì ti ń ṣètò bí wọ́n ṣe máa rí òkú wọn gbà jáde láti lè sìn wọ́n bó ṣe yẹ. Ìṣẹ̀lẹ̀ yìí ti dá ìpayà àti omi tútù sọ́kàn àwọn olùgbé agbègbè Òmùgo àti àwọn olùjọ́sìn ṣọ́ọ̀ṣì ECWA níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara. Ti pé ọjọ́ 22 oṣù kẹta ọdún 2026 yìí làwọn agbébọn kan lọ yabo àwọn olùjọ́sìn ní ṣọ́ọ̀ṣì ECWA tó wà nílùú Òmùgo. Ìsọjí àti ìṣọ́òru làwọn olùjọ́sìn yìí ń ṣe lọ́wọ́ lásìkò náà tí wọ́n fi jí ọ̀pọ̀ lára wọn gbé. Ìyàwó pásítọ̀ ṣọ́ọ̀ṣì náà sì wà lára wọn. Àkọ́kọ́ gbọ́ pé èèyàn 8 ni wọ́n jí gbé lọ́jọ́ náà, àmọ́ àwọn tíṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn sọ pé wọ́n ju 8 lọ. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá fi kún un pé ọ̀pọ̀ lára àwọn tí wọ́n jí gbé wọgbó náà jẹ́ àwọn arúgbó kùjọ́kùjọ́. Wọ́n lọ́jọ́ orí ọ̀pọ̀ lára wọn ti lé ní ẹni 70 ọdún 70 years. Ìlera wọn kò sì fi bẹ́ẹ̀ péye mọ́. Ọjọ́ díẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, àwọn ajínigbé náà sọ fáwọn mọ̀lẹ́bí lórí aago pé bílíọ̀nù kan náírà làwọn yóò gbà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Àmọ́ lẹ́yìn ọ̀pọ̀ ẹ̀bẹ̀ àti ìdúnàdúrà, àwọn mọ̀lẹ́bí náà tú 20 mílíọ̀nù jọ
wọ́n sì gbé e lọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ àti ọtí líle tí wọ́n láwọn fẹ́. Wọ́n sì kó fáwọn ọ̀dájú amúnisìn wọ̀nyí pẹ̀lú ìrètí pé wọn yóò tú àwọn ẹni wọn sílẹ̀ lọ́jọ́ náà tàbí ọjọ́ kejì. Àmọ́ níṣe ni wọ́n gba owó náà sápò bíi kàlòkàlò tí wọ́n sì kọ̀ láti tú àwọn arúgbó alárúgbó gbogbo wọ̀nyí sílẹ̀. Láti bí oṣù mẹ́ta sẹ́yìn ọ̀hún làwọn mọ̀lẹ́bí ti ń sá káàkiri láti wá àfikún owó ìtúsílẹ̀ míì pẹ̀lú àwọn nǹkan míì tí wọ́n láwọn ń fẹ́ gbà. Àmọ́ awọ kò tí ì kájú ìlú látìgbà náà. Ó jọ pé apá ti kún kálukú wọn. Aláròyé gbọ́ pé ipò òǹdè náà wà lákàtà àwọn ajínigbé pẹ̀lú bí òjò, oòrùn àti òtútù ṣe ń pa wọ́n lójoojúmọ́ láìsí oúnjẹ gidi kan, kò sì sí ìtọ́jú tó péye. Bó tilẹ̀ jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Kwara tàbí ti ìbílẹ̀ Ìfẹ́lódùn kò tí ì sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí, síbẹ̀ léraléra ni ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìfẹ̀míṣòfò ń wáyé níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara títí di bá a ṣe ń sọ yìí. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àwọn tí wọ́n jí gbé ṣì wà lákàtà àwọn ajínigbé náà láì mọ ọ̀nà àbáyọ. Faith Adébọ́lá ló ṣàkójọ ìròyìn. Ṣé ìgbà tí gómìnà Kwara State tó gba security vote tí wọ́n ń pa àwọn èèyàn tí gómìnà Kwara State ò ṣe nǹkan kan, ẹ wá expect àwọn governors tó kù náà kán ná security vote wọn láti fi protect ẹ̀mí ọmọ Nàìjíríà? Wọn ò bá pa anybody tán. Keep on blaming Tinubu. Keep on kẹ́ máa blame Tinubu o. Tinubu ni ò ṣe dáadáa o. Tinubu ni ò ṣe kíní kan o. Ṣe fẹ́ kọ́yẹ tí wọ́n gbà. Ẹ̀dẹ̀ ẹ̀gbọ́n nǹkan tí Sunday Igboho sọ pé bọ́yẹ ti kó àwọn pípù yẹn gbàrà báyìí lòun ti pè wípé ẹ jẹ́ kó lọ gbà wọ́n padà kó tó ní kó máa kó wọn jìnnà. Wọ́n ní federal nìkan lọ. State tí ò lágbára láti secure ẹ̀mí àwọn tí wọ́n jí gbé, ṣùgbọ́n state yẹn lágbára láti sọ fún ẹni tó fẹ́ lọ rescue wọn pé má wọ igbó lu mi o. Keep on blaming Tinubu o. Keep on láti máa blame Tinubu. Ṣé fẹ́ gbọ́dọ̀ tó rẹ̀ Sunday Igboho sọ? Gbogbo ọ̀rọ̀ tí bàbá Èkìtì sọ nípa àròlé 1010 lórí péjì mi lánàá, òótọ́ ni gbogbo ẹ̀. Ibi tá rò pé ibẹ̀ lógún ti wá, ibẹ̀ kọ́ lógún ti wá o. Ẹ má jẹ́ ká sùn síbi kan náà, ká kọrí síbi kan náà. Ẹ jẹ́ á tún rò ó ní ọ̀nà mi. Orílẹ̀-èdè tó ti kọ Ọlọ́run sílẹ̀, orílẹ̀-èdè tó ti kọ Ọlọ́run sílẹ̀, àwa ènìyàn tí a ti kọ Ọlọ́run sílẹ̀, tá a ti kọ ìlànà rẹ̀ sílẹ̀, tá a ti kọ òfin rẹ̀ sílẹ̀. A lè sọ pé ìjọba yẹn torí pa níjọba lórí ní orílẹ̀-èdè tí wọ́n ń darí wa. Ṣùgbọ́n orílẹ̀-èdè tó wá kọ Ọlọ́run sílẹ̀ ńkọ́? Ẹ má gbàgbé pé ẹnìkan wà tó ju ìjọba lọ, òun ni Ọlọ́run àwọn Ọlọ́run. Ní àtètè kọ́ ṣe ni adá ọ̀run àti ayé wà ń jújú, kò tí ì sẹ́nibọ́dì láyé tí Ọlọ́run ti wà. Kí ni ká ti ṣe pẹ̀lú orílẹ̀-èdè tó kọ Ọlọ́run sílẹ̀, ìlú tó kọ Ọlọ́run sílẹ̀, àwa ènìyàn tá a kọ ìlànà Ọlọ́run sílẹ̀, tá a kọ òfin rẹ̀ sílẹ̀, tá a kọ ìfẹ́ rẹ̀ sílẹ̀, tá a wá ń ṣe tara wa? Kí ni ká ti sọ tiwa? Á padà sọ́dọ̀ Ọlọ́run ni o. Ẹ má gbàgbé, kò sẹ́ni tó ṣòro ó mú fún Ọlọ́run, kò sí ẹni náà tó ṣòro ó mú fún Ọlọ́run, kò sí. Ẹ lọ wá ẹni náà fún mi. Ta ni alágbára náà? Ta ni apààyàn náà? Ta ni ajínigbé náà? Ta ni olè náà? Ta ni kidnapper náà? Tó sà, ojú Ọlọ́run tó gbogbo ayé, àrínúròde olùmọ̀ràn ọkàn, Ọlọ́run tó mọ ohun tó ń ṣẹlẹ̀ ní gbogbo ayé. Á ṣe padà sọ́dọ̀ Ọlọ́run. Gbogbo wo ṣe padà sọ́dọ̀ Ọlọ́run. Á ṣe wá ọjọ́ tó dá láti bẹ Olúwa. Gbogbo wa pátá á ṣe padà sídìí májẹ̀mú rẹ̀, á ṣe padà sídìí ìfẹ́ tòótọ́. Orílẹ̀-èdè tó kọ Ọlọ́run sílẹ̀, àwa ènìyàn tó kọ Ọlọ́run sílẹ̀, kò sẹ́ni tó ṣòro mú fún Ọlọ́run o. Ìjọba ní mo gbà, ṣùgbọ́n ẹnìkan wà tó ju ìjọba lọ. Òun ni Ọlọ́run, òun ní fìjọba sórí ìjọba, òun gangan ní ìjọba. Ẹ jẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ káwọn ọ̀dọ́ wa padà sọ́dọ̀ Ọlọ́run, àwa ìránṣẹ́ Ọlọ́run ká padà sọ́dọ̀ Ọlọ́run, àwọn bàbá bàbá ká padà sọ́dọ̀ Ọlọ́run, àwọn àbúrò ẹ̀gbọ́n mọ̀mọ́ bàbá gbogbo wa pátá ká padà. Bí o láàsí pẹ̀lú Ọlọ́run, ẹ tún jẹ́ ká padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká pé ìfẹ́ ránṣẹ́ sí àárín wa.
bẹ́ẹ̀ ni ẹ já wá ojú Ọlọ́run, ẹ já wá ojúbọ Ọlọ́run, ẹ já bẹ̀bẹ̀ ká gbààwẹ̀ ká bẹ̀ Ọlọ́run. Kò sẹ́ni tó ṣòro mú fún Ọlọ́run. Yóò dára fún wa o, yóò dára fún wa o, yóò dára fún wa. Kò ní bàjẹ́ ní orílẹ̀-èdè yìí, wàhálà ò ní wọlé tọ̀ wá, ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá, orílẹ̀-èdè tó kọ Ọlọ́run sílẹ̀. Ẹ jọ̀ọ́ ta ni pásítọ̀ yìí ná? Kí lorúkọ pásítọ̀ yìí? Hallelujah sá o. Hallelujah. Amẹ́ríkà ò kí ń gbẹ̀ṣẹ̀. Wọn ò kí ń dẹ́ṣẹ̀ ní Indian. Israel wọn ò kí ń dẹ́ṣẹ̀ níbẹ̀. Àwọn èèyàn Ọlọ́run nìkan náà wà ní Saudi. Pásítọ̀, mo dẹ̀ rí jàwó tẹ jáde tẹ kó security sẹ́yìn. Allahu Jésù Kristi. Mo rí tẹ kó security sẹ́yìn Àgbàlá Gabriel nígbà tẹ jáde ńjọ́ wo. Nígbà tí Yínká Aláṣeyọrí ńjọ́ wo tó bọ́ta tó sọ̀rọ̀, ẹ bá àwọn èèyàn ṣe wọ́n ní èpè. Kó tó di pé ó bọ́ta, ó wá bẹ̀bẹ̀. Orílẹ̀-èdè àti kọ Ọlọ́run sílẹ̀, àwọn alápá Jésù ni. Àgbàlá Gabriel, ibi tí wọ́n ti pa Jésù pàápàá, wọ́n progress nílùú yẹn. Ìlú tí wọ́n ti pa Jésù, tí wọ́n ti kọ Jésù má gbélébù, tí wọ́n ti làbígi lórí. Ibi tí wọ́n ti wọ́ Jésù tuurutu nílẹ̀ ẹlẹ̀, tó ti dádé ẹ̀gún tó ti fún láti kíkan mu. Bá ajínigbé máa jí wọn gbé ńbẹ̀, Fúlàní ò lè dúró ńbẹ̀, kò lè terrorize wọn ńbẹ̀. Kí ló tẹ máa ń parọ́ fáwọn èèyàn báyìí? Must you talk? Àgbàlá Gabriel, ṣé báyìí ni wọ́n tú síta ń jọ wà bẹ́ẹ̀ tọ́dọ̀ tú síta ń jọ wò ni? Ẹ̀yin làwọn èèyàn tú síta ń jọ wò tí wọ́n fẹ́ gbòdì yín síta. Ká máa bí Ọlọ́run. Àwọn tó pa Jésù wọn ò bí Ọlọ́run mọ́. Ẹ máa fi Bíbélì máa tàn wá. Ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa là ń jẹ, ẹ̀ṣẹ̀ Ádámọ̀ là ń jẹ, ẹ̀ṣẹ̀ Éfà là ń jẹ. Ó lẹ́yìn Nàìjíríà àwọn Áfíríkà nìkan ló máa ń jẹ ìyà ẹ̀ṣẹ̀ bàbá wọn. Owó tó ní Sálómọ́nù ní wọn ò pín kàn wá láfíríkà. Gbogbo ilé tó ní Sálómọ́nù kọ́ wọn ò pín kàn wá láfíríkà. Gbogbo ohun mèremère tó sọ pé àwọn prọfẹ̀tì ṣe nínú kínní ẹ̀ẹ̀pọ̀ ò pín fún wọn láfíríkà, ṣùgbọ́n ìyanu Bíbélì lẹ pín fún wọn láfíríkà tálàṣẹ. Must you talk, sir? Must you talk? Kí lẹ mú lọ sà fún ẹ? Must you talk, Àgbàlá Gabriel? Must you? Pásítọ̀ tí wọ́n lọ gbé ní church nísìn ní Kwara State, èèyàn 5 ti kú, ìyàwó pásítọ̀ ti kú, ọmọ ìjọ 4 ti kú sí àkàtà àwọn ajínigbé. Are you telling those people pé wọn mọ Ọlọ́run tó àbí wọn gbàdúrà tó? Bíbélì sọ wípé ìgbàgbọ́ láìsíṣẹ́ ó lóòkú ni. Ká má bẹ̀rẹ̀ sí ní ìgbàgbọ́ láì gbégbésẹ̀. Wọ́n tó bá ń fa yá àlọ́ àkàbà fa yá àyàsẹ̀ sí Àgbàlá Gabriel lẹ́wà careful o káwọn èèyàn tó wọ̀nyí lépè o. Very very careful, ara ń kọ àwọn èèyàn. Wọ́n kó àwọn 7 months 1 year 2 years sínú gbó ẹni orílẹ̀-èdè ti kan Ọlọ́run sílẹ̀. Must you talk? Ẹ̀yin tó fi ṣe àwòkọ́ṣe dà, máa gbé mi bí síta yóò bá wù yìí lórúkọ mi. Ẹ̀yin tó fi ṣe àwòkọ́ṣe dà, ẹ̀yin gángan dà. Orílẹ̀-èdè ti máa ń bàjẹ́ ìgbà tí pásítọ̀ wa ti bá gbogbo èèyàn sùtọ́ nínú ìjọ, àwọn ọmọ lẹ́yìn ẹ̀ gbọ́dọ̀ ṣe ń dẹlẹ́ṣẹ̀. So bàbá tí wọ́n tíṣà tí wọ́n pa yín nísìn, àwọn ò gbàdúrà tó, ẹ mọ Ọlọ́run jù wọ́n lọ. Ní máa brain wash àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ burúkú nínú Bible àti nínú Kùránì. Àwọn alápá Jésù ni, àwọn tó fọ́ Jésù ní igi lórí gan, wọ́n ń ṣayé wọn lọ, wọ́n ń gbádùn, wọ́n flex. Àwọn tó poison Muhammad gan, ìlú wọn sì ń tòrò. Oya nínú ìtàn tó wà ní Bible àti tó wà nínú Kùránì, ibo ni wọ́n ti dárúkọ pé Nàìjíríà o, àwọn tó fún Ádámù léfà tó fún ejò tó fún Ádámù àbí Éfà ní èso jẹ gan, according to irọ́ tẹ pa fún wa. Ejò gan wà nínú sùn tó ń jẹ bọ̀tá, tó ń jẹ nǹkan dáadáa nínú sùn. So kí ni ẹ̀ṣẹ̀ tiwa tá máa jìyà fún? Gbogbo wọn ti bí ní kẹ́dàgà wúrà ní àwọn òpin kan wá láfíríkà, àwọn òpin kan wá nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n ìyà ẹ̀ṣẹ̀ kínní kan là ń jà kọ́lọ́run sílẹ̀. Oníradàràdà ni ẹ o, oníradàràdà ni ẹ o.
Agbala Gabriel oníràdàràdà ni yóò bá wù yìí ló kọ ẹ bá mi share video kẹdẹ for opinion sí comment section bá mi like show yìí kó lè bá àrùn lọ́dọ̀ Agbala Gabriel kó ṣì dànù mi ò kí máa ń búyàn lórí péjì mi ò ṣùgbọ́n ẹ má sọ wá di dìdìrìn gbogbo yín tẹ̀lé gba contract lọ́wọ́ àwọn olóṣèlú yìí gbogbo yín tẹ̀lé wá attention politicians attention pété lè pè yín pé ká wá kọrin tó bá dìgbà kínní wọ́n lè wá kúnlẹ̀ síwájú yín tó bá dìgbà ìbò ẹ̀yin pásítọ̀ lọ́kọ̀ọ́lẹ̀ ń ṣàdúrà fún wọn ẹ̀yin àfáàsọ̀ lọ́kọ̀ọ́lẹ̀ ń ṣiṣẹ́ fún wọn ni gbogbo yín wá political attention appointment gbogbo yín wá káàkiri kò séyàn Ọlọ́run láyé mọ́ appointment ní kò séyàn Ọlọ́run kan tó lè sọ̀rọ̀ níwájú tèmi appointment gbogbo yín wá àti orílẹ̀-èdè tó ti kọ Ọlọ́run sílẹ̀ ẹ wá gbà wá ni so akọ Ọlọ́run sílẹ̀ ló fa ìyà tó fi ń jẹ wá nílẹ̀ Yorùbá akọ Ọlọ́run sílẹ̀ ló fa banditry àwọn tí wọ́n fún Mohammed ní poison jẹ ní Mẹ́kà ìran wọn sì ń gbádùn wọ́n sì ń pín owó epo àwọn tí wọ́n pa Jésù tí wọ́n kọmọgi wọ́n sì ń flex wọ́n sì ń gbólóṣó so àwọn làwọn dànù mo fẹ́ bínú sọ̀rọ̀ o let this be the first and the last for you kó ṣì lọ now àti dúró lórí Agbala Gabriel àti dúró lórí ọ̀rọ̀ Àrólé bàbá tẹ́ǹtẹ̀ Àrólé bàbá tẹ́ǹtẹ̀ gbogbo ọ̀rọ̀ tí olóyè tí bàbá Èkìtì sọ nípa ẹ̀ gbogbo pátápátá òótọ́ ni kò sí tí bàbá Èkìtì fi parọ́ mọ́ ẹ̀ ọ̀rọ̀ tí bàbá Èkìtì sọ lórí péjì Èmi Yorùbáwùyí ní àná 3rd of June 2026 gbogbo tó sọ pé ó ṣe pátápátá gbogbo ẹ̀ ló ṣe. Number 1 Àrólé ó pè mí lẹ́yìn adẹjọ́ sọ̀rọ̀ even I told you àti mo dárúkọ àwọn kan oníkéré tí mi ò pè ẹ́ mo sọ pé mo ò ní pè ẹ́ pé kò sọ pé mo wọnú Yorùbá nation yìí báwo bẹ́ẹ̀ ti ṣe ń ṣe mo wá with free mind pẹ̀lú everybody kò sẹ́ni tí mi ṣe kò sí sọ̀rọ̀sọ̀rọ̀ tí mi ti share fídíò ẹ̀ lórí page mi and tẹ́lẹ̀ bá ń fa kínní màá bẹ́lẹ̀ sọ̀rọ̀ màá tó pè yín lẹ́yìn èmi ò kí n rojú ẹnìkan fẹ́ nìkan mo máa ń bínú mo dẹ̀ máa ń kálòlò so mo máa ń respect ara mi mi ò sí náà mi ò yó ebi ò pa mí ẹ̀yin lẹ ń pe àwọn èèyàn lẹ́yìn ẹ jẹ́ fún wa lówó a fẹ́ yàgbẹ́ a fẹ́ tọ̀ a fẹ́ ṣe ẹ̀yin lẹ ń fi ọ̀rọ̀ owó Yorùbá nation lẹ fi ń jalè lẹ fi ń tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn and àwọn tẹ́ ń tọrọ owó lọ́wọ́ wọn fún ṣẹ́rí there is something tí àwọn tá à ń ṣe Yorùbá nation àwọn tá à ń jà fún òmìnira àwọn èèyàn tí àwọn èèyàn ò mọ̀ èmi sọ pé èmi mọ̀ so I don't go that side. àwọn tẹ́ bá lọ tọrọ owó lọ́wọ́ wọn yìí and again ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó náà tẹ́ ń rí vulnerability àwọn èèyàn tẹ́ ń rí bí mi mo ṣe fẹ́ put tiẹ̀ tí Yorùbáwùyí àtẹnìkan wá ti fa kinní kan ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ̀ máa wá kó sí láàrin nígbà kan mi lè dárúkọ Yorùbáwùyí kò sí ẹ lè dárúkọ tèmi pé mi tọrọ owó lọ́wọ́ ẹni wọn ò fi ẹni bá lè tọrọ ẹni bá pè pé ẹ fún mi ní 60 tó tọ̀ bá bọ̀ tó máa ṣòfò ni èmi ò tí ì pé any one of you rí architect yín pé ẹjọ́ ẹ fún mi Ọlọ́run ò ní kò ṣẹlẹ̀ Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kó ṣẹlẹ̀. Àrólé bàbá 1010 bàbá Èkìtì wá mílíọ̀nù ó sọ àwọn ọ̀rọ̀ ó dẹ̀ pè mí ó ní mi ò pè ẹ́ mo ní mo ò lè pè ẹ́ mo ń ṣe ṣó mi lọ́wọ́ Àkàlàmàgbò wá ó sọ̀rọ̀ bàbá Èkìtì náà wá ó sọ̀rọ̀ ó ní bàbá Èkìtì mi sọ pé ó kọ́kọ́ sọ pé wàtá ẹ̀ ń ṣe ṣó ẹ wá ẹni ẹ bèrè lọ́wọ́ mi kẹ́ tó dájọ́ mo dẹ̀ bí ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ mo ní ẹjọ́ kí ni mo dá kí ní igi lóko ká má mú èso tó máa so àwọn tó bí mi àwọn tó tún jẹ́ olólùfẹ́ mi lórí péjì wọ́n pé Yorùbáwùyí máa ń sọ fún àwọn olólùfẹ́ pé ẹ má dájọ́ o whatever tó bá ń ṣẹlẹ̀ má dá ẹjọ́ omi gbóná lẹ́jọ́ má yẹ kó dájú ẹ ṣé o tí mo ṣe lánàá ṣe mo dájọ́ mo wá padà bí ẹ mo ní mú ẹjọ́ ẹyọ kan tí mo dá wá fún mi lónìí ṣó yẹn tó wá ní mo sọ pé ṣé ẹ ń gbọ́ lẹ́jọ́ tí mo dá wọ́n ṣépè irọ́ fún yín ni ṣé wọ́n wọ̀n yín ní èpè irọ́ ni ẹ̀yin tẹ́ máa ń sọ̀rọ̀ nípa Yorùbá nation ó ti join kákọ́ọ̀sì àwọn tí mo rí gẹ́gẹ́ bí onírọ́ kákọ́ọ̀sì àwọn tí mo rí gẹ́gẹ́ bí eléyìí kan ní wọ́n àkọ́kọ́ tó máa pa o ti parọ́ kan náà tí mo mọ̀ nípa ẹ̀
tó tún parọ́ lẹ́ẹ̀kejì mo tó bá yẹ ti parọ́ lẹ́gbẹ̀ẹ́ tèmi tó bá sọ̀rọ̀ 20 19 irọ́ ni lọ́dọ̀ mi so definitely nǹkan tó ń di ìbọn bàbá Èkìtì fún definitely lóòótọ́ ló ṣe tó ti parọ́ mẹ́mi nísìn ó ní bàbá Èkìtì ti pè mí lẹ́yìn kémi tó wá ṣe show ó ní bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn yìí tẹ́ máa ń sọ̀rọ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣe show ẹ ti pe àwọn èèyàn lẹ́yìn ẹ ti jọ pé ayín lẹ́yìn ẹ ti jọ sọ pé kọ́bá ìlà máa sọ o ó ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ Èkìtì ti pè wọ́n tó bá mi sọ̀rọ̀ over 40 minutes ó mention ṣé Yorùbáwùyí o ṣé bàbá Èkìtì ló pè yín lẹ́yìn o ọyọ́ méjì ló parọ́ mi lẹ́yìn lórí show ẹ o they sent it to me ó sọ fún mi pé Yorùbáwùyí ṣé ló èmi ẹ tó bá sọ pé mo pè òun lẹ́yìn pé mo fẹ́ ṣe show ẹ wá bá mi sọ nǹkan báyìí kó ń tàn bọ́ta wọ́n wò má battalion lèmi ìgídá dúró ni mí ìgídá dúró gbogbo òṣìṣẹ́ máa ń ṣe yẹn èmi máa ń bínú mo lè já kálòlò so mi ò ń bá yín ṣe wọ́n àmì bá yín tọrọ owó káàkiri ẹ̀yin lè máa ń gbégbá bára ẹ̀yin lè sọ ìjàgbára di bára tẹ́ máa ń gbégbá bára káàkiri alábá tó bá pẹ́ àwọn tẹ́mi ti mọ̀ before ìjàgbára àwọn tí mo gbà tí mo dénú ìjàgbára lẹ́yìn tí mo ṣe ìjàgbára tán àwọn tí mo tún mọ̀ ní olóṣèlú nínú kinní kan ó yẹ kí èmi kí máa wẹ̀ nínú owó báyìí ni pé mo ní di 50 million mo ti sọ lórí show mi rí bàtà lọ ṣe protest ní kí lórúkọ yẹ ọkọ àti àwọn èèyàn bóyá mo lè rántí wọn bóyá mo lè rí wọn mọ́ mama said I said it on my show nígbà yẹn mama said she was 82 then and ọkọ wọn 84 náà bí wípé àwọn ní 100 million kan táwọn ò lò mọ́ kí làwọn máa fi ṣe bàtà ń ṣe protest nígbà yẹn and I came on my show the other day mo debunk ẹ mo sọ fún ọjọ́ pé èmi ò gbowó lọ́wọ́ yín o I don't know I don't want to akálẹ̀ ló ń bá wọn ti fẹ́ rojọ́ kí tó rojọ́ gan adájọ́ á ti sùn lọ mẹ́rin ló fẹ́ gbọ́ nǹkan tí mo sọ pé nífẹ̀ẹ́ mi iṣẹ́ ìrọ̀rùn tí mo sọ ṣe gbọ́ dáadáa tátátátó mélòó lẹ gbọ́ mi tí mo ń sọ èmi ò bá yín gbowó èmi ò bá yín tọrọ owó tó rẹ̀ mo ò ní platform mi ìdá platform múlẹ̀ àwọn ẹgbẹ́ kinní kan mi ò ní mo dá dúró ni ẹni burúkú èèyàn ara kejì ara ẹ̀ ni mí mo dá igi dá dúró ni mí ẹ̀yin lẹ́ ń gba bàrà káàkiri ó wá ní èmi àti Èkìtì ti jọ sọ̀rọ̀ lẹ́yìn àṣà ọ̀nà ọ̀sìnwìn ni ẹni àlọ́ ilé bàbá 1010 why will you accuse me wrongly and you spoke to me over 40 minutes. Thank God my husband was telling me, be careful. Be careful. People ìbá parí ìjà pẹ̀lú anybody. Be careful. Mo ní mo tẹ̀lé bá wọn parí ìjà. And I told you, but mo sọ pé record mi o, tó mo pé wọ́n record mi. Ọ̀rọ̀ tí mo bá ní sọ lójú ọlọ́rọ̀ mi ní sọ lẹ́yìn ẹ̀. So definitely gbogbo nǹkan tó bẹ́ẹ̀ kì í sọ nípa ẹ̀. Òótọ́ ni, toró nírọ́ ni ẹ́. Ó wá ṣe sọ pé èmi. Ayé làgbé àbẹ̀ntì tí bá bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ lẹ́yìn. Kó tó di pé mo wá ṣe show. Ṣé mi máa wá show káàkiri ni tí mo bá díjú tí mo bá sùn tó máa ní èèyàn lè ṣe show lójú oorun tí mo bá sùn mo lè ṣe show 10 hours lójú oorun ó mọ̀ pàtó mo ti máa sọ lórí show mi ni pé newscaster ni mo fẹ́ ṣe fún mi ìyànda ni mentor mi nígbà yẹn ó bọ́dún tí mo ti máa ń sọ ni wípé eré ni mo fẹ́ sáfàní láti Ògúnkọ̀yà Mary Oyali àwọn mentor mi nìyẹn wípé mo fẹ́ ṣe sójà tó pé mo ga mo dẹ̀ láì mo tẹ́jú tó mi bá wo tó bá kit tán nínú àjọ sójà ohun àti mo ti máa ń sọ ni sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí mo mọ̀rọ̀ sọ mo gbólóhùn bí ọ̀jẹ̀ ni tí bá wọnú ọ̀rọ̀ mo lè sọ̀rọ̀ 10 hours tí mo ní fi kọ̀ pé méjì tí ìdẹ̀ ní sí àṣàdànù níbẹ̀ má máa tún fi òwe kún àṣà má máa fi kún how dare you then after talking to me you lọ behind my back òun sọ pé òun ṣe show òun sọ wípé this man I saw many of your comments there Mr. Abe one mo rí comment yín because when the person sent the message to me mo lọ sórí kíní so mo wo comment mo wo live mo dey wo comment live when he said the first thing and you say Yorùbáwùyí dey ṣe bẹ́ẹ̀ o and when he said the second one and you say he's accusing me for the second time I saw gbogbo message àwọn èèyàn ni mo rí people are saying that I should stay away from you guys mo jẹ́ ṣe show lánàá náà làwọn sọ pé Yorùbáwùyí má bá wọn dá sí Yorùbáwùyí má bá wọn dá sí and henceforth if Baba Ekiti comes on my page people fẹ́ wá sọ̀rọ̀ ní pé Àrólé 1010 I know when he was talking yesterday
mo ń fi tó pé mi ò kí ń like máa dáàmú èèyàn, mo ń fi ọgbọ́n tó pé kíní kan tó bá wá níjọ́ mi kò fẹ́ wá sọ̀rọ̀ nípa ẹ̀, màá fún Abẹ́òkìtì ní 2 hours kó fi sọ anything bá fẹ́ sọ nípa ẹ̀. This is my page. You called me and you know the first video tí wọ́n kọ́ sọ́lẹ̀ láàárọ̀ yìí nípa ọ̀rọ̀ tó tí Abẹ́òkìtì sọ yẹn, though you called me pé kí n gbé fídíò yẹn wálẹ̀ kíní kan first video mi ọkọ̀ jù lẹ̀ àti wọ́n á bu fídíò yẹn was 8 minutes mo drop ẹ̀ láàárọ̀ yẹn ẹ̀bùn kan á pa mo kàn drop mi. So Abẹ́òkìtì, God bless you. Àná tí wọ́n Abẹ́òkìtì sọ̀rọ̀ ẹ pé mo ṣe báyìí bí pé mo ń sùn tí wọ́n ti sọ̀rọ̀ tí màá ti fẹ́ dá ṣe wọ́n sọ̀rọ̀ Gani Adams Gani máa pé mo ṣe báyìí mo ti ń sùn mo máa díjú kan máa pa because mo fẹ́ dá sí. But I will give people my platform to talk. Àná mo kàn ń dòsí ni because ìyá kan send message to me, you want we go and rest o àwọn ìbò ṣe ń tó gbé mo ní mi ò tó gbé mo ń ṣeré ni. ẹ má gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Gani Adams pé mama ṣe báyìí mama tó gbé because mo mi fẹ́ dá sí ọ̀rọ̀ bọ́dọ̀ kálò ló ṣe fẹ́ rojọ́ onírọ̀ òṣì wọ́n ti fi rọ́ṣẹ́ pè fún yín máa tọrọ bára káàkiri. Ẹ jọ bàbá tó wà lórí TikTok yẹn bá wa gbóhùn sókè jàre tẹ̀ ti try Ifágbèmí bá wa gbóhùn sókè. I saw you now. Ẹ bá wa gbóhùn sókè bàbá wa Ifágbèmí. Ẹ kúrẹ́ dá àsìkò yìí sà. Ẹ bá wa dá sí gbogbo bó ṣe ń lọ àwọn tó ń bú Tinubu. Wọ́n dẹ̀ mọ̀ pé kán lọ mú gọ́vnà. Ẹ lọ fà àwọn gọ́vnà yín lẹ́pọ̀n. Wọ́n rán àwọn èèyàn lọ sí ibi tó ti jí àwọn ọmọ gbé. Mo wá rán tó wọn lọ síbẹ̀ tí wọ́n gẹ fìlà wọ́n tó ráyè wọ agbádá wọn yọ gétọ̀sì àwọn tó yẹ kẹ́ fọ́gi mọ́ lórí. Ẹ sọ̀rọ̀ sókè ilé máa gbára yẹn nìkan nígbà yìí. Ìlú tí wọ́n ń pè nílùú Máṣeyọrẹ tó ń jẹ́ Nàìjíríà yẹn ní ọ̀rọ̀ ló yẹn ti sú èmi àti sọ́nsọ́nsọ́nsọ́ kan kàkà kó sàn lára ìyá àjẹ́ ó tó fi gbogbo ọmọ ìgbóbìnrin ọ̀rọ̀ ló yẹn ti sú èmi ọmọ kan tó fẹ́ sọ pa ẹ̀fọ́ rẹ̀ mi mọ́. Ó dà ẹ ṣe ẹ bá gbọ́n sókè lórí fóònù ẹni sùn. Ẹ dún kábíyèsí sí spíkà. Àwọn tó máa fún yín lówó náà wọ́n á rìkọ́ọ̀dù yín. Mo wà lórí live show mà. Ẹ jọ fún mi ṣe fún mi ní 30 seconds. Àwọn tẹ́ màmí ẹ jẹ́ kí n pe pàtàkì máa wẹ̀ security. Àwọn tẹ́ ń fún lọ àwọn ẹ̀jẹ̀ ní gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora. Tí ẹ̀ ń take vulnerability àwọn tí wọ́n ń pè yín tí wọ́n ń tọrọ owó lọ́wọ́ yín. Tí ẹ̀ ń take it for granted mo ti gbàgbé mo fẹ́ sọ mo ti gbàgbé yín. Ẹ jẹ́ kí n sọ fún yín. Ìwà kọ́lẹ̀ ń wù. Téèyàn méjì bá ti ń fa àwọn kan ẹ máa wá lọ kó sábẹ́ ẹ máa sọ receipt gbàtí mo tọrọ owó lọ́wọ́ mi olóyè kinní kan ṣe òun kinní kan ẹ máa kó bẹyẹ ń kó receipt àwọn olè bàbá 1010 fún bàbá Èkìtì lẹ́ ń kó bàbá Èkìtì fáwọn olè bàbá 1010. Àwọn gbogbo yín pátápátá o ayé làgbà bẹ̀ ni kò sí ẹnìkan gbogbo ni mo fi sọ tó dé ní receipt tí èmi fi tọrọ owó lọ kí máa wọ ayé pàǹkárá yìí Nàìjíríà náà ti ń tà wọ́n 1000 ni tó wà lọ́wọ́ mi ó lé ní 100 kí máa wọ kí máa change síra wọn ó tẹ́ mi lọ́rùn ju kí n tọrọ owó lọ́wọ́ yín lọ àgbàkọ̀ tó máa mú mi tọrọ owó lọ́wọ́ yín Ọlọ́run jẹ́ kí n rí ẹ tó bá ní fún lówó ẹ tó máa padà fún lówó tó máa padà fi sọ̀rọ̀ síta ẹ má fún wọn lówó ẹ yẹ take vulnerability àwọn èèyàn for granted ẹ̀yin gan lẹ́ńdà Yorùbá nation ọ̀hún ẹ̀yin gan take vulnerability àwọn èèyàn ẹ máa sẹ́sà bẹ́ẹ̀ ẹ máa pè ẹ máa send voice note ẹ máa ṣe kíní kan ọmọ dàrú ní ìwé ẹ̀ tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ tẹ̀lé ń tọrọ owó náà yé tọrọ owó kiri bá a gbóhùn sókè lórí fóònù. Ẹ ló à ń gbọ́ yín mà. Kí ló ṣẹlẹ̀? Because mo ń wo program wọn tó ń ṣe tí ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ tó yẹ wọ́n bá ti ní kó má dá sí ẹjọ́ ẹ bá mi bẹ̀ bàbá kó má dá sí kó má dàbí pé yẹn náà máa tún ní bóyá wọ́n fẹ́ fi mú wọn ẹjọ́ nítorí Ọlọ́run tó bá ti ní kó má dá sí kó fi wọ́n sílẹ̀ ó ti yẹ everybody nǹkan tó ń lọ ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn àti Mákindé wọn ọ̀rẹ́ ẹjọ́ nítorí Ọlọ́run mi ò fẹ́ kán tó ka ẹ̀sùn kan sí wọn lẹ́sẹ̀ kán jọ kán fún wa nísìnyí ẹ pè wọ́n torí ẹ mójú wọn ju àwa lọ. Èmi àti ọlọ́yẹ̀ ń jà lọ́wọ́ o èmi àti ẹ̀ ń jà lọ́wọ́ mi pé. Ọlọ́run ò ní jẹ́ ẹja o
Ọlọ́run torí aláàánú yín ni wọ́n. Èmi àti ẹ̀ ń jà lọ́wọ́. Ọlọ́run ní jẹ́ ẹja o, ẹjọ́ ẹ má ti bàbá sí ẹkùn pàjẹ o. Ẹ má padà lẹ́yìn wọn ẹjọ́ nítorí Ọlọ́run bẹ̀ yín. Ọlọ́run ní padà lẹ́yìn gbogbo, Ọlọ́run nìkan ló lágbára. Ẹ ṣe nǹkan ìyá mi. Ẹjọ́ nítorí Ọlọ́run ẹ ra mà. Ẹ pẹ̀lẹ́ mà. Àwọn èèyàn dẹ̀ sọ pé ìjà tí mi ń jà òde inú. Báyìí táwọn èèyàn sọ pé ìjà tí mo ń bọ́ lórí ìjà òde inú náà. Jọ́kùnjọ́kùn mi náà fẹ́ bínú kí tiẹ̀ lè bínú délẹ̀ kí lè jà kí lè bínú jà délẹ̀. Somebody should just teach kí nǹkan teach mi bọ́jà máa ń bí ọ̀nà tó máa ń jà. Mo fẹ́ bínú jà mo fẹ́ jà délẹ̀ kí n jà kí n má rẹ̀ yìí. Mo fẹ́ ṣe tó kàn kí n jà pé mi ní bẹ́ẹ̀ ni kankan mi ní ṣe yẹ̀yẹ́.